ẹ̀yin olólùfẹ́ Keno TV ẹ ṣé o bẹ́ẹ̀ ṣe ń bá wa subscribe tẹ̀ like ẹ ò rí àwọn àgbàyà méjì ẹ jọ kílẹ̀ náà rí sọ sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí láàrin Lizzy Anjorin àti Ìyábọ̀ Òjó. Ó ní Lizzy Anjorin ó ń sọ àwọn ọ̀rọ̀ láìlẹ́ evidence, bẹ́ẹ̀ Lizzy Anjorin ó ní òun lọ ná 700k fún Ìyábọ̀ Òjó. Ẹ dákun bóyá bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́, ṣé ó yẹ kí àwọn méjèèjì kó wá máa wọ́ra wọn lórí social media? Kílẹ̀ náà rí sọ sọ́rọ̀ tó wà nílẹ̀ yìí. Lizzy Anjorin tún ní ó ní Ìyábọ̀ Òjó ó kọ́ Lọlá bí wọ́n ṣe ń pin account number sórí social media rẹ̀. Ẹ dákun ṣé irú ọ̀rọ̀ báyìí ó tọ́ sí káwọn àgbàlagbà méjì kan máa bá ra wọn takùrọ̀sọ ìyẹn lórí social media? Ó tún ní òun ná owó fún Ìyábọ̀ Òjó. Ìyábọ̀ Òjó ẹ̀wẹ̀ ó ní òun ò rí evidence kankan àti wípé òun ò rí owó tí Lizzy Anjorin sọ. Ẹ wò ọ̀rọ̀ yìí là ń yanjú. Ẹ dákun ohun tẹ́yin náà bá rí sọ sí ẹ jẹ́ ká pàdé ní comment section. Bí kú ló lóko bí tàkúté ni yóò ṣàjẹ́ tẹnìkan lọ́jọ́ kan. Ẹ wò kóbìnrin tàtọ̀rìn kọkùnrin tàtọ̀rìn ẹnìkan ò lómi lẹ́sìn ẹ̀sẹ̀ jura wọn lọ o. Bóyá ó jẹ́ òótọ́ bí ó sì jẹ́ òótọ́, ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ́ ẹ bá mọ àrọ́bá tán lòun ní bàbá àtàn ẹ bá wa tẹ̀ sí comment section. Ẹ ṣé.